Gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Wednesday November 26 ọdún 2025 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sin, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ẹ bá lè mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ pátá lárí bí ẹ ṣe ń fẹ́ o. Ó lóò ṣe ṣe lọ́jọ́ tòní kó dàbí ìgbà para fẹ́ máa kan yín díẹ̀díẹ̀ bákan, tàbí kó ṣe pé ènìyàn kan tó súnmọ́ yín lè hùwà èyí tó lè fẹ́ máa bí yín nú bákan bákan. Ẹ ṣáà rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ẹ fi mójútó nǹkan kíkan lọ́jọ́ tòní. Ẹ sì rí dájú pé tí ènìyàn bá ṣẹ̀yìn kò pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì o. Ẹ bá fẹ́ lè ṣe lọ́jọ́ tòní, ọjọ́ tòní máa dára. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ ní ìrẹ̀lẹ̀, kẹ́ sì rí dájú pé jìnnà sí gbogbo nǹkan tí ń jẹ́ ìbínú pátápátá. Red, yellow tàbí purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe kí ẹ máa ṣe ròyìnròyìn nípa iṣẹ́ yín lọ́jọ́ tòní o. Tí òní ìbá gbalẹ̀ kan tó bá lágbára ju bó ṣe yẹ lọ, ó dára kẹ́ ṣàlàyé bó ṣe ń ṣe yín fún ènìyàn kan tẹ́ finú tán. Ó ṣeé ṣe kí wọ́n ṣàlàyé àwọn kankan fún yín èyí tá ràn yín lọ́wọ́ lórí èròǹgbà ọkàn yín yìí. Ọjọ́ tòní ó dára púpọ̀ kẹ́ fi plan ọjọ́ iwájú yín, pàápàá lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ wá àkókò láti ṣe prayer lénìí dára. Green, pink tàbí turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ìrìn àjò lọ ọ̀nà jíjìn lọ́jọ́ tòní ó jẹ́ èyí tó ṣe pé ó lè lágbára díẹ̀ o. Ẹ jìnnà sí àárín ìrìn àjò lọ ọ̀nà jíjìn pátápátá. Àwọn ìrìn àjò tẹ́ bá rìn, ó dára kẹ́ ṣe prayer ṣáájú kẹ́ tó kúrò nílé o, látàrí pé ó ṣeé ṣe kí ìrìn àjò yẹn fẹ́ rí bákan bákan tàbí ká accident fẹ́ ṣẹlẹ̀ sọ́pọ̀ ẹlòmíì. Ẹ rí dájú pé ẹ kíyèsára. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kẹ́ ṣàlàyé àwọn idea tẹ́ ní, àwọn èròǹgbà ọkàn yín, kẹ́jọ jíròrò pẹ̀lú olólùfẹ́ yín. Ìjíròrò tó bá wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní á bí dáadáa, á bí lọ síwájú. Ẹ bá lè mú lò fún ìgbésí ayé yín. Lọ́jọ́ tòní ó dára kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín o. Ìyẹn á bí kí ìbáṣepọ̀ yín dán mọ́rán kó tún wọnú ara sí dáadáa. Lọ́jọ́ tòní kẹ́ wà positive, ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ, kí ẹ sì fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn lénìí. Yellow, light green tàbí sky blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí o. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ó ṣeé ṣe kí stress fẹ́ pọ̀ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe ó dàbí ìgbà pé wà distracted bákan láàyè iṣẹ́, pàápàá tẹ́ bá ń ṣiṣẹ́ lórí àwọn nǹkan tó ṣe kókó. Ó ṣeé ṣe káwọn nǹkan tó fa distraction yìí kó jẹ́ àwọn èròǹgbà tẹ́ ń rò lọ́kàn yín tó kún dẹ́dẹ́ lọ́kàn yín. Ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ o. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó ń jẹ́ distraction pátápátá. Ó dára kẹ́ gbájúmọ́ṣẹ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Ẹ wá lo ọwọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀ni láti lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín láti relax. Ìyẹn máa jẹ́ kẹ́ lè regain energy yín. Lọ́jọ́ tòní kò dára kẹ́ péjú níbi ìpéjọpọ̀ kípéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ́ bá wà, pàápàá tó bá dàbí ìgbà pé ẹ wà comfortable níbẹ̀. Ẹ mọ́kàn balẹ̀ lénìí kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun pẹ̀lú. Silver tàbí white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ wọ aṣọ dúdú rárá, látàrí pé black jẹ́ kọ́lọ̀ tí ó bá ìràwọ̀ yín mu rárá lọ́jọ́ tòní o. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kí issue fẹ́ wáyé láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí tàbí àárín ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tí ń jẹ́ argument pátá láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Ẹ gbájúmọ́ bá àlàáfíà ṣe fẹ́ gbalẹ̀ láyìíká yín ló dára. Ó dára kẹ́ wà lálàáfíà àti ìrọ̀rùn ju kí issue máa ṣẹlẹ̀ lọ. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó ń jọ mọ́ issue pátápátá. Ẹ bá lè ṣe èyí, ìrọ̀rùn máa gbalẹ̀. Bẹ́ẹ̀ sì ló tún ṣeé ṣe kẹ́ láwọn àǹfààní kan tó máa wọlé fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, tẹ́ ń wọ́mọ, tẹ́ ń wá oyún, àṣálẹ́ ọjọ́ tòní dára púpọ̀ láti fi ṣe eré ọmọ, látàrí pé ó ṣeé ṣe k'Ọlọ́run bá kó tẹ́wọ́ gba àdúrà yín lọ́jọ́ tòní o, kí ẹ sì finú ṣoyún lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa lénìí kí ẹ dòrí lójú. Ẹ wá ṣe prayer lórí yẹn lọ́jọ́ tòní fẹ́yìn tẹ́ ń wọ́mọ o.
ẹ wá múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn ènìyàn lénìí, kò dára kẹ́ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ẹ̀tàn sẹ́nikẹ́ni. Bẹ́ẹ̀ sì lẹ́ni láti gbàlàáfíà láàyè káyè tẹ́ bá wà lénìí. Góòdù, ọ́rẹ́ǹjì tàbí yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí o. Aago 2 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tá a bí láàrin August 23 sí September 23, ẹ rí dájú pé àwọn àṣírí kọ̀ọ̀kan yín ẹ pamọ́ dáadáa lọ́jọ́ tòní. Ẹ má finú tẹ́nikẹ́ni lénìí rárá o. Stress láàyè iṣẹ́ lénìí lè fẹ́ jẹ́ kó rẹ̀yìn tẹ́ o. Ẹ rí dájú pé ẹ over stress ara yín ju bó ṣe yẹ lọ kó má bàa ṣàkóbá fún ìlera ara yín. Lénìí ó dára púpọ̀ tẹ́ bá ṣe ń ṣiṣẹ́ kẹ́ fàkókò lẹ̀ láti tún sinmi, kẹ́ tún ṣiṣẹ́ díẹ̀ kẹ́ tún sinmi díẹ̀. Lọ́jọ́ tòní kò dára kẹ́ ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Green, cream tàbí navy blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23, ọ̀rọ̀ owó lè jẹ́ nǹkan tó ṣe é pé ẹ máa fókọ̀sì lé lórí tẹ́ máa ṣe ìròyìn lé lórí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ò ń ṣọjọ́ tó dára rárá láti fi kówó lórí nǹkan kan, kò dára láti bẹ̀rẹ̀ okòwò rárá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kánjú pinnu àbí yára gbé ìgbésẹ̀ lórí ohunkóhun. Ẹ rí dájú pé ẹ plan dáadáa, tẹ́ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ lọ́jọ́ tòní, kó má bàa jẹ́ pé ẹ padà kábàámọ̀ lórí àwọn ìgbésẹ̀ tẹ́ bá gbé o. Ẹ kíyèsára, ó wá ṣeé ṣe káwọn idea rẹpẹtẹ kó wá sí yín lọ́pọlọ lọ́jọ́ tòní. Ẹ lè kọ́ wọn jáde kẹ́ wá lò wọ́n láwọn ọjọ́ tá ń wò lọ́ọ̀kan yìí. Lénìí kò dára kẹ́ sùn láì tọ́nà sùn, kò dára kẹ́ dá sọ́rọ̀ tí wọn pè é tí àbẹ́ tí ó kàn yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Pink tàbí light blue jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ gbọ́dọ̀ wáṣọ brown rárá, látàrí pé brown jẹ́ kọ́lọ̀ tí ò dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí o. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ wòye sí bí ẹ ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ tòní o. Ẹ ṣọ́ ọ̀rọ̀ sọ, kẹ́ sì wòye sí bí ẹ ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ náà pẹ̀lú. Má bàa bí ìṣù láyìíká yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí múdù yín dàbí ìgbà pé kò fi bẹ́ẹ̀ dára tó, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ jìnnà sí àǹkanra lórí nǹkan kéékèèké lọ́jọ́ tòní. Kàlàáfíà àti ọ̀hún lè gbalẹ̀ láyìíká yín. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ó dára púpọ̀ fún yín láti jáde lọ láti lọ wá oore, láti lọ wá àǹfààní. Ẹ gbájúmọ́ bí iṣẹ́ yín ṣe fẹ́ ní ìdàgbàsókè. Ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa lénìí kí ẹ lè rọrẹ gbámú. Lénìí kẹ́ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe kẹ́ fẹ́ máa question ara yín rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí èròǹgbà gbalẹ̀ lọ́kàn yín rẹpẹtẹ, tó ṣe pé clarity yẹn lè má fi bẹ́ẹ̀ sí rẹpẹtẹ fún yín. Ọjọ́ tòní ẹ ní láti rí dájú pé ẹ mọ́kàn balẹ̀. Ẹ rí dájú pé àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ fi ara yín kúrò lọ́wọ́ gbogbo nǹkan tó à ń pè ní negative thought pátápátá. Àwọn èròǹgbà tí ó tọ́ ẹ jọ̀wọ́ ara yín kúrò lọ́wọ́ rẹ̀. Ẹ rí dájú pé ẹ lo àkókò àti ìgbà láti wà pẹ̀lú àwọn olólùfẹ́ yín, kẹjọ rojọ́, kẹjọ jíròrò papọ̀. Ìyẹn á bí kí ọkàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀ láti jẹ́ kẹ́ feel much better. Ọjọ́ tòní kò dára kẹ́ kánjú pinnu tàbí yára gbé ìgbésẹ̀ tàbí kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, kó má bàa ṣàṣìṣe lórí nǹkan kíkan tẹ́ bá ń ṣe. Ẹ rí dájú pé ẹ gbọ́kàn kúrò níbi gbogbo nǹkan kíkan tẹ́ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn. Ó ti dára kẹ́ ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fẹ́nikẹ́ni lénìí. Purple àti yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ wọṣọ dúdú rárá, látàrí pé black jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, lọ́jọ́ tòní á ṣe yín bí ìgbà pé kí ẹ náwó lórí àwọn kankan lọ́jọ́ tòní o. Tó bá jẹ́ pé ẹ̀yin wá broke ni, ó ṣeé ṣe kí ìyẹn mú ká ìbalẹ̀ ọkàn fẹ́ wà fún yín o. Ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ ní láti rí dájú pé ẹ jìnnà sí àfinú tọ̀yàn pátápátá. Ẹ má finú tọ̀yàn rárá lọ́jọ́ tòní o, látàrí pé àwọn míì wá lọ́jọ́ tòní tó ṣe é pé wọn ò ní wulẹ̀ nífẹ̀ẹ́ yín dénú dọ́kàn o. Ẹ rí dájú pé ẹ kíyèsára, kò sì dára lọ́jọ́ tòní kẹ́ kówó rẹpẹtẹ lórí ohunkóhun rárá o, kó má bàa jẹ́ pé ẹ padà regret ohun tẹ́ kówó lé lórí yẹn. Ó ṣeé ṣe kí owó fẹ́ fa issue láàrin ẹ̀yin àtèèyàn lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ jìnnà sí à ń yáyàn lówó pátápátá. Ẹ rí dájú pé ẹ ṣọ́wó náà lénìí kí ẹ má nánà àpà. Ẹ kíyèsára, gbogbo àánú kọ́ léèyàn ṣe, kẹ́ ẹ ṣọ́ra ṣe pẹ̀lú àánú. Kò dára kẹ́ tàṣejù bu ohunkóhun lénìí. Bẹ́ẹ̀ sì ló dára kẹ́ rí dájú pé ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ẹ fi mójútó ohunkóhun lénìí. Grey, brown tàbí deep green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ọjọ́ tòní ò ń ṣọjọ́ iṣẹ́ rẹpẹtẹ o.
látàrí pé tẹ́ bá kanjú mọ́ṣẹ́ rẹpẹtẹ lénìí ó ṣeéṣe kó fẹ́ stress yín díẹ̀. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ó dára púpọ̀ fún yín láti fi create àkókò àti ìgbà láti lò pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi wá ìmọ̀. Àwọn ìmọ̀ tẹ́ bá ní lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín àti fún ìgbésí ayé yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì wà determine. White tàbí blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6:30 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 ó ṣeé ṣe kẹ́ máa ṣe ròyìnròyìn kẹ́ máa wòye tí ìgbésí ayé yín ṣe ń lọ. Ó ṣeé ṣe kọ́pọ̀ yín kó má fi bẹ́ẹ̀ tẹ́ yín lọ́rùn pẹ̀lú ìgbésí ayé yín ṣe wà lákòókò yìí. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé máa ní láti ṣàlùwòye sí lórí ọ̀rọ̀ iṣẹ́ àti lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín. Ẹ ronú jinlẹ̀ lórí ọ̀nà tẹ́ lè gbé gbà láti rí dájú pé ẹ yanjú gbogbo nǹkan tó dàbí ìṣòro yín pátápátá. Ẹ ṣiṣẹ́ lé wọn lórí tó bá dàbí ìgbà pé nǹkan náà wá dàbí ìgbà pé ó ń le koko. Ẹ rí dájú pé ẹ kàn sẹ́ni tó ṣe é pé ó dàbí senior sí yín tàbí tó ṣe é pé wọ́n tún ní ìmọ̀ jù yín lọ kẹ́ ṣàlàyé fún wọn. Àmọ̀ràn tó bá fún yín lè ràn yín lọ́wọ́. Lénìí kò dára kẹ́ rìnrìn òru. Ẹ free mind yín dáadáa lénìí kẹ́ sì ní èròǹgbà rere pẹ̀lú. Green, yellow tàbí light blue jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:30 ní ọ̀sán sí aago 3:30 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.